èmi ti ní ọ lólùgbàlà o. Àwa ti ní ọ lọ́kàn wa ṣe wá balẹ̀ o. Sọ́là èmi ti ní ọ lọ́kàn mi ṣe wá balẹ̀ o. Nítorí mo ní ọ èmi máa lè ṣohun gbogbo. Nítorí mo ní ọ èmi máa lè ṣohun gbogbo. Èmi ti ní ọ lólùgbàlà o. 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 Àlèmi ti ní ọ lólùgbàlà. Ajá tó bá lẹ́yìn lẹ́yìn. Ajá o tó bá lẹ́yìn lẹ́yìn. Ó di dandan o, ó pa ọba o. Ó di dandan o, ó pa ọba o. Èmi ti ní ọ lólùgbàlà o. Ẹnikẹ́ni tó bá lọ́lọ́run lẹ́yìn o, ẹnikẹ́ni tó bá ti lọ́lọ́run lẹ́yìn ẹ̀ o, ó ti lóhun gbogbo, ó ti lóhun gbogbo ní mega 99. Ẹnikẹ́ni tó bá lọ́lọ́run lẹ́yìn ó lóhun gbogbo. Adẹ̀kí ńlẹ́ni nímọ̀sán ká tún mú kíkan o. Ọlọ́run mo ti ní ọ lẹ́yìn mi, ó ti wà fún mi nìyẹn. Ẹ̀rù ò bà mí mọ́, ẹ̀rù ò bà mí mọ́ o. Ìwọ lọ́lọ́run àwọn lọ́lọ́run, ọba àwọn ọba, ọba tí mo gbọ́kànlé. Mo ti ní ọ lẹ́yìn, mo mà sí ṣòro mọ́ o. Èmi ti ní ọ lólùgbàlà o. Èmi ti ní ọ lólùgbàlà o. Èmi ti ní ọ lólùgbàlà o. Àlèmi ti ní ọ lólùgbàlà. Ajá tó bá lẹ́yìn lẹ́yìn. Ajá o tó bá lẹ́yìn lẹ́yìn. Ó di dandan o, ó pa ọba o. Ó di dandan o, ó pa ọba o. Kábíyèsí rẹ̀ Èdùmàrè. Ti ní ọ lólùgbàlà o. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bá mi òkè o. Àrí ìró àlá ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó tún fi sánmọ̀ bóra bí aṣọ. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ọba. Ọlọ́gbọ́n tó fọgbọ́n mọ́gbá orí elétò tó fètò tégún ẹ̀yìn. Àwa má rí ìdí lórúkọ rẹ̀, àwa má rí ìdí lágbára rẹ̀. Nítorí náà lèmi ṣe kábíyèsí rẹ o, nítorí pé nípa ìfẹ́ inú rẹ la wà tá a dá gbogbo wa. Ìwọ nìkan lọ́ba lánàá, ìwọ nìkan lónìí, ìwọ ni títí ayé àìnípẹ̀kun. Ẹgbẹ̀rún ahọ́n mo tó kọrin ọpẹ́ sí iyọ̀, ẹgbẹ̀fà ọdún mo tó fi ijó yìn bàbá. Ẹgbẹ̀rún ahọ́n mo tó kọrin ọpẹ́ sí iyọ̀, ẹgbẹ̀fà ọdún mo tó fi ijó yìn bàbá. Àwọn áńgẹ́lì ọdún wọn àìníye ní kàkó ṣẹ̀dá ayé, wọ́n ti ń kọrin ọpẹ́. Lórí ètò Lagbo òṣèlú náà la wà lọ́wọ́lọ́wọ́. Níye ní kàkó ṣẹ̀dá ayé, wọ́n ti ń kọrin ọpẹ́ yìí. Níbi ilẹ̀ ti láǹfààní láti máa bálejò mi pàdé fún tòní. Tí ọjọ́ bàbá. Bá a ti mọ̀ pé wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ òṣèlú ó ti ń súnmọ́ wa. Tí ọjọ́ bàbá mímọ́. Ẹ jẹ́ ká wà ní ìmúrasílẹ̀ láti bá àlejò mi pàdé. Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi. Lóko lóòtú ètò yìí. Lóko ẹnjìníà wa Captain Taiwo. Kẹ́hìndé Oladejọ òun ni kámẹ́rámàn wa fún tòní. Alámi òkúnjà nípa ọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àánú àtòrí ọ̀fẹ́ ńlá tó tún fi fún wa láti rọ́jọ́ òní. Israel alámi òkúnjà ọmọ ogun Fáráò. Kì í ṣe nípa ọgbọ́n, kì í ṣe nípa òye, kì í ṣe nípa ìwà mímọ́ wa bí ó ṣe pa ara àánú gbà. Ọmọ ogun Fáráò. Wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ alá oṣù kínní kọjá tó fi dé keje. pé ẹ̀ka jòkè lọ. Oṣù kẹjọ la wà yìí. pé ẹ̀ka jòkè lọ. Àdúrà mi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń láǹfààní láti máa gbọ́ àti láti máa wá káàkiri àgbáyé ni pé wáyé wà ńlá máa ti là kọjá o. ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí náà láàfin làjà. báwa ṣe gbogbo ogun wáyé wà ńlá máa ti là kọjá o. Alámi òkúnjà nípa ọ̀rọ̀ rẹ̀. Nígbà táwọn máa wọnú ọdún 2027 Àwa a ò ní fi èmi àti yín, a ò ní fi wá ṣàwátì. ọmọ ogun Fáráò lágbàmì òkun gbé lọ. Àwa ọmọ Israel alámi òkúnjà ọmọ ogun Fáráò lágbàmì.
bí mo ti sọ àlejò mi ti wà nílé agbára ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú ètò ẹ já lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà nígbà tí mo bá dé màá wá gbé àlejò mi wọlé agbára. Ẹ̀bùn pàtàkì wà lórí ètò fún tòní gbogbo ẹ̀yin tẹ̀ tí ń láǹfààní láti darapọ̀ mọ́ wa. Ẹnjíníà ó yá gbé òkè. káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn ìmọ́lẹ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní. iléeṣẹ́ ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram, and TikTok. This is Imole TV, a brilliant way to light your world. Ìmọ́lẹ̀ property agent ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí. Ilé ń tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó wà fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lógun mẹ́rin àgbáyé. 2 bedroom flat mẹ́fà ló wà nínú rẹ̀ tí omi ràn bẹ́ẹ̀ ń bọ̀ wò wà ń bẹ́ẹ̀ tó mi ràn nù gbogbo ẹ̀. Prepaid sì wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ń kálukú ló ń lo prepaid tiẹ̀. Ilé yìí wà fún títà ní owó tí ò gún pa rárá. Inú pálọ̀ rẹ̀ bó ṣe rí rèé nígbà tí ẹ bá wọnú pálọ̀ ẹ bọ̀ sí kitchen láti kitchen náà lẹ́ ń wò yìí ẹ láǹfààní láti bọ́ sí inú yàrá àkọ́kọ́ ó ní ẹ láǹfààní láti wò yìí tẹ́ bá kù nù yàrá àkọ́kọ́ ẹ bọ́ sí ilé ìtura ìyẹn toilet láti bẹ̀ ẹ tún bọ́ sí yàrá kejì. Àbá ní ilé yìí wà tí ẹ bá ti kúrò ní oríta àbá ni ẹ ń wò yìí tẹ́ bá ti kúrò ní oríta àbá tẹ́ yà wọlé tẹ́ ń lọ sí ààfin tí ẹ bá ti dé ààfin Olúbẹ̀rẹ̀ ẹ kàn rọra yà sí apá òsì yín tẹ́ bá ti rà sí apá òsì yín tẹ́ rọra tọ̀ díẹ̀ ilé náà ni ẹ kàn ẹnikẹ́ni tó bá nílò ilé yìí láti rà owó tí ò gún pa òun náà ni ilé yìí wà fún títà. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni ilé yìí wà so tí ẹ bá nílò rẹ̀ ẹ kàn sí nọ́mbà tí ó ń lọ lórí móhùnmáwòrán yìí ní Àbá ní agbègbè ààfin Olúbẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ilé yìí wà. Ẹ ṣé. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. Kò sí bíbí tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà ọmọ Naija máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. Kò sí bíbí tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà ọmọ Naija máa ní mí. To defend our unity. Ẹ káàbọ̀ láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. And glory. Kò sí bíkíbi. Mo fẹ́ fi eléyìí kí. Tèmi ò ní fọwọ́ sọ. Mr. Àbáyọ̀mí Matthew Olúwatósìn. Àní mi. I bless you Nigeria, my country, to be faithful, loyal, and honest. Kò sí bíkíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà ọmọ Naija máa ní mí. To defend our unity. Mo fẹ́ kí Àbáyọ̀mí Matthew Olúwatósìn. Kò sí bíkíbi tí. Èyí tí ó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ Twindad Orphanage Home. Ọmọ Naija. Wípé ẹ kú ọjọ́ ìbí tòní o. Ẹ̀mí yín yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Àmọ́ rírì ipa rere yín láwùjọ wa. Pàápàá jùlọ fún iléeṣẹ́ Twindad. Ẹ̀mí yín tó ṣe tọdún yìí ni ó ṣe tẹ̀mí. Ẹ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Bẹ́ẹ̀ sì ti ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run yóò máa ti ẹ̀yin náà lẹ́yìn. Ìlànà Afro Nàìjíríà ni mo ṣàyè wa. Bákan náà kí n tó máa lọ. Àṣìlú yàbọ̀yọ̀ lọ. Sí àánú agbami ètò. Ó dẹ̀ tún lẹ́jọ́ ní. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé ẹ kú àmójúbà o. Kò sábà tí ò dá ó lè jẹ́jọ́ yẹ burúkú. Odorless fùfú èyí tí iléeṣẹ́ Èjìdé Enterprises tí wọ́n ń ṣe jáde. Fùfú tó dára lẹ́nu tí ò lóòórùn. Èyí tí bàbá wa Mọ́sọ̀rọ̀ Ayọ̀adé Àyìndé Èjìdé tí wọ́n lè jẹ́ aláṣẹ Èjìdé Àyìndé Enterprises tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àǹfààní gbogbo àwa mẹ̀kúnnù ká lè máa rí kó ká lè máa rí jẹ. Kò sábà tí ò dá. Àwọn bẹ́ẹ̀ bá fẹ́ ra fùfú yìí wọ́n ti pákéjì ẹ̀ sínú láìlọ́n lọ́nà tí ó bá ìrọ̀rùn dé tẹ́ ò fi máa rí ro jẹ. Ẹ lè ríra nílé iṣẹ́ wọn tó wà nílùú Ògbómọ̀ṣọ́ Èjìdé building tó wà ní
olórí jẹ nílùú. níwájú ilé ìmáàmù ní mọ̀ṣífà. gbẹdẹ́lẹ̀ o ìlú ò ní ṣe dáadáa tó lórí. bẹ́ẹ̀ pẹ̀lú ló wà níwájú police station ní ológun ẹrú nílùú ìbàdàn. kò ṣe rárá ìlú bá kígbe. ẹ tún lè ríra ní ìtẹ̀síwájú house. mi ò ní sọ̀rọ̀ ẹ̀ tó. drug junction ní dùgbẹ̀ nílùú ìbàdàn. sọ́ba tí ò dá ó lè jẹ́. bẹ́ẹ̀ pẹ̀lú ló wà ní galilee junction ní olódó nílùú ìbàdàn. ìkọ̀rọ̀ yàrá táwọn. ó tún wà ní lamba àkútè ogun state. àwọn tẹ́ ẹ bá fẹ́ pe àwọn èèyàn wa tó jẹ́ alágbàtà àbí tí wọ́n mójútó odorless fùfú láti iléeṣẹ́ ìjìdé ẹ lè pè sórí 08033505646. látòní a bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ̀bùn odorless fùfú láti orí ètò ìmọ́lẹ̀. gbogbo àwọn ètò tí a bá ń ṣe ẹ mọ̀ láǹfààní láti gbọ́ nípa fùfú yìí. àlùkò ṣe fi ìkọ̀rọ̀ yàrá táwọn alátìlẹyìn ló lágbára jù níjọba. orílẹ̀-èdè nàìjíríà a nílò àwọn adarí rere. ọ̀nà wo la wá lè gbégbà láti ní àwọn adarí rere bí ó ṣe pé ká dìbò yan àwọn tí ó ṣe wá láàánú tí ó ṣe wá lóore. tọmọtọ̀tọ̀ wà lọ́kọ̀ tí ẹ bá mọ̀ yín ìgbà tí ò lọ́la. kéèyàn ó tó wá lè ṣe dáadáa nípò adarí rere. ẹ wò wá rẹ̀ láti ìgbà ìwé àwọn òbí wo ló bí i tá ń bàbá rẹ̀ tá nìyá rẹ̀. bó o ló ṣe ṣe kékeré àdúgbò wo ló ti ṣe kékeré. tó máa láàánú ni. gbogbo nǹkan yìí náà láǹfààní láti wò mọ́ ẹni tá a fẹ́ dìbò yàn lára. nítorí pé ẹni tí ò bá ti léèrè jáde bó bá ṣe nǹkan burúkú ta lẹ́ẹ̀fẹ́jọ́ rẹ̀ sùn náà. ṣùgbọ́n yóò jẹ́ àǹfààní tá a bá ń dìbò fáwọn tó níbi tó níran. àwọn tẹ́lẹ̀ lọ bá ìyá tẹ́lẹ̀ lọ bá bàbá wọn. kò má lè dá. àwọn wípé ẹni tí a dìbò yàn yìí ó ṣe dáadáa àbí ò ṣe dáadáa. kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé ẹja dìbò fún àwọn tó níbẹ̀rù ọlọ́run tí wọ́n sì níbi tí wọ́n níran. àlìkáyọ̀ sọ pé nàìjà o. gbogbo wa là ń sọ pé nàìjíríà ò dáa. kájọjọ nàìjíríà. àwọn aládarí wa ọwọ́ wọn náà ló wà. ṣé báwọn náà wọ́n lọ sókè òkun wọn rí bó ṣe rí. Jerusalem o. láì fàkókò wa sòkè. ilẹ̀ kóńgàn balẹ̀. àlejò mi ti wà nílé agbára. àlejò mi ẹ bá ń sún mọ́ microphone yẹn díẹ̀ sí. ẹ jẹ́ káwọn èèyàn dá yín mọ̀ orúkọ yín sà. ẹ kalẹ́ o fún gbogbo àwọn tó ń bọ̀ wá ní tó ń wò wá nílé lóko lẹ́yìn òdì o orúkọ mi ni akọ́ṣẹ́mọṣẹ́ wọlẹ̀wọlẹ̀ Surv Oladejọ Oladejọ. ẹ ṣé gan ẹ káàbọ̀ sí ilé agbára inú wa dùn láti rí yín láti gbà yín lálejò lénìí. ẹ jẹ́ n béèrè báyìí pé iṣẹ́ wo gan lẹ yàn láàyò. ẹ ṣe olóòtú iṣẹ́ tí mo yàn láàyò ó ní iṣẹ́ wọlẹ̀wọlẹ̀ èyí tí mo dẹ̀ pegedé nínú ẹ̀ tí mo kàwé tí mo dẹ̀ gba òǹtẹ̀ ìjọba láti lè ṣiṣẹ́ náà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ tí mo fẹ́ràn iṣẹ́ surveyor iṣẹ́ wọlẹ̀wọlẹ̀ iṣẹ́ tí mo. kí wàá ló sún yín débi òṣèlú gan-an tẹ́ fi bọ́ ní òṣèlú sá. láti kékeré òun ni mo ti bẹ̀rẹ̀. tẹ́ ẹ ti fẹ́ràn òṣèlú bẹ́ẹ̀ni àbí tẹ́ ẹ ti ń ṣòṣèlú. mo ti fẹ́rẹ̀ láti kékeré nípasẹ̀ àwọn tí Ọlọ́run jẹ́ kán tọ́ mi. mo ti fẹ́ràn rẹ̀. bàbá mi bàbá ọlọ́jà fún promotion land. late Chief James Lagbo ó jẹ́ bàbá lọ́jà fún promotion ṣaláìsí mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ wọn mo dẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn tó súnmọ́ bàbá mi tó jẹ́ bí ọ̀rẹ́ bí irú bàbá olóyè kọ́lọ́fọ̀rún kẹwọn Chief Báyọ̀ Yewusi Omiya bàbá Omiya. mo jẹ́ ẹni tó jẹ́ pé mo súnmọ́ wọn gẹ̀ láti kékeré tó jẹ́ pé mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan dẹ̀ ṣojú mi náà láti kékeré títí tí mo fi dàgbà lójú pé bàbá jẹ́ Ọlọ́run pé kò
fẹ́ sí tó fẹ́ ṣe tí wọ́n sọ fún mi wọn bẹ̀ wò ọmọ kékeré ni mí gbà yẹn kódà èmi mo máa ń mú pépà fún wọn láràárọ̀ ìwé ìròyìn tí wọ́n kà pé jọ́ọ̀nù ọ̀yà lọ múwèé wá èsì lọ èsì kàwé àti Vanguard ni àti Punch ní gbogbo ìwé ìròyìn èsì kò wá nígbà wọn bá kà tí wọ́n tán èmi ní kàyókù wọn ò dẹ̀ lé wa kúrò nínú ẹ̀ wọ́n ní òòṣà tá a bá ń ṣe tá a bá lé ọmọ kúkúrú níbẹ̀ ó ní kò ní pẹ́ parọ́ wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ hàn mí tí ó yẹ kí mi ń ṣọmọ bíbí wọn ṣùgbọ́n mo láti kékeré nípa àwọn ìlànà tí wọ́n mú mi sí mo wá fẹ́ràn òṣèlú gan ó jẹ́ pé láàrin ẹgbẹ́ ní ipò nílé ìwé mo jẹ́ màá ṣàkitiyan nínú kí n jádarí ọmọ ẹ̀yìn nínú ẹ̀ láti gbà yẹn náà àtàwọn kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Ọlọ́run ló fún. Olúwa ṣeun so n tẹ́ ń gbìyànjú àìsàn ni pé ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nìyí. bẹ́ẹ̀ni Ògbómọ̀ṣọ́ ni mí o. bẹ́ẹ̀ni èmi rò pé Ghana nìyí ni Lagbo ilé wo wọn bí yín sí l'Ògbómọ̀ṣọ́. ẹ ṣe olóòtú ní agboolé onísàlà ní àwọn yàrá ní ilé bàbá tí wọ́n wà. a lè ní agboolé ní Kọ̀lára nílé onísàlà ní Kọ̀lára ìkàkọ̀ tí wà ní. Olúwa ṣeun ẹ jẹ́ ká wá lọ báyìí inú ẹgbẹ́ wo lẹ́yìn wà nínú òṣèlú kí ló sì gbé yín wọnú òṣèlú gangan tẹ́ fi wò pé èmi náà gbọ́dọ̀ ṣe òṣèlú ṣé owó tó wà ń bẹ̀ ni àbí pò àbí owó kọ. kì í ṣe tówó kò ń lẹ̀ ṣe bóyá torí ipò tó láti ran àwọn èèyàn lọ́wọ́ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti kéré láti lè sọ̀rọ̀ fáwọn èèyàn láti lè wò pé ẹ̀tọ́ àwọn èèyàn ilẹ̀ kó tọ́ sí wọn kò yẹ kí á yẹ ẹnì kọ́kọ́ jẹ gẹ́gẹ́ bó fi wá ṣe sọ wípé ìlú tí gbogbo wa wà lábẹ́ òfin kò sẹ́ni tó ga jura wọn lọ so ìdí èyí ló mú mi wọnú ẹgbẹ́ òṣèlú èyí tí mo dẹ̀ ti ń ṣe kìí ṣe pé mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. ok kìí ṣe pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti ṣe àwọn nǹkan kan fáwọn olórí wa fáwọn tó ti darí wa nípa ìgbésẹ̀ táwa náà wà níbi tá a wà àbí bí Ọlọ́run fi wá sí láti ṣe so yìí ló mú mi pé ibi tá a bá ti pè ní ìlú ìyẹ́kẹ́ni kankan jùlọ èyí kí ẹ̀jẹ̀ wà àwọn kan yìí ló súnmọ́ déédéé òṣèlú wípé kí aṣojú fáwọn tí wọn ò ní lè sọ̀rọ̀ ká sọ̀rọ̀ fáwọn tí ò ní lè sọ̀rọ̀ ká jà fáwọn tí ò lè jà ká dúró fáwọn tí ò lè dúró tí yìí ìgbóhùn tí mo fi déédéé òṣèlú. ẹgbẹ́ wo wá lẹ́yìn yàn láàyò. ní báyìí ẹgbẹ́ tí mo yàn láàyò tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó là ń pè ní NDC Nigeria Democratic Congress tí àpèlé rẹ̀ náà ń jẹ́ service àpèlé rẹ̀ ń jẹ́ service láti lè sin àwọn ènìyàn láti lè sin aráàlú láti lè jẹ́ kí gbogbo ẹ̀tọ́ àwọn aráàlú ọmọ sí wọn lọ́wọ́ láti sin obìnrin láti sin ọkùnrin láti sin ọmọdé láti sin àgbàlagbà àpèlé ẹgbẹ́ tí wà ní Nigerian Democratic Congress NDC ẹgbẹ́ oníkà méjì ẹlẹgbẹ́ tiyín bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ já dátọ́ mi. alátìlẹ́yìn ló lágbára jù níjọba. ànáfẹ́ nàìjíríà ló afẹ́ nàìjíríà ni mo ṣàyè wá. òṣìlúyà àṣìlúyà bóyá lórí la máa ń ṣìyàn o. ó dẹ́kun lẹ́jọ́ nílùú tó lù kúrò mí. ló sábàámọ̀ tá a bá ti fọ́ sí fèrè. ló fọ́ síta nílùú nàìjà. kò sọ́ba tí ò dá ó lè jẹ́jọ́ èkúrúkú. bó ṣe jọba àlù bó ṣe kí ìkọ̀rọ̀ yàrá. táwa alátìlẹ́yìn ló lágbára jù níjọba. bọ́lọ́rí jẹ́ ní nàìjà o tìbílẹ̀ ni orílẹ̀-èdè ni bọ́lọ́rí jẹ́. ẹ ṣeun àlejò mi bí a ṣe ń bàbọ̀ díẹ̀díẹ̀ ẹgbẹ́ NDC òun lẹgbẹ́ tiyín kí ló dé tẹ́ fi yan ẹgbẹ́ NDC láàyò gan-an nínú gbogbo ẹgbẹ́ yòókù. ẹ ṣeun olótú ṣe rí ẹgbẹ́ NDC ìlànà rẹ̀
ló jẹ́ kí n yàn láàyò. Ìlànà wípé àwọn wá sin àwọn ènìyàn, àwọn wá sin aráàlú, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló wà pẹ̀lú àpèlé tiwọn. Ṣùgbọ́n tẹ́ bá wo ohun ìlànà tiwa, ní táwọn olóyìnbó pè ní manifesto, ìlànà wa, ìpolongo ìbò wa àti ìyìn rere tá a ní fún àwọn ènìyàn, òun ló sún mi wọnú ẹgbẹ́ yìí. Ẹgbẹ́ yìí ó kó ènìyàn síwájú, wọ́n fi àwọn ènìyàn ṣe àkọ́kọ́, wípé ènìyàn, gbogbo ọmọ ènìyàn, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó yẹ kán lẹ́tọ̀ọ́ sí òmìnira ara wọn, kán lẹ́tọ̀ọ́ sí gbogbo ọmọ tá a bá bí kó kàwé, kó gèrè, kó kàwé, kó ríṣẹ́, gbogbo ẹni bá ṣiṣẹ́ ọwọ́ kó rówó, kò yẹ kó jẹ́ pé àwọn kan ní gbogbo ẹ̀ ó mọ̀ ọ̀rọ̀ pọ̀ sí. Ìlànà yìí wà fún gbogbo mẹ̀kúnnù, fún gbogbo ènìyàn. Ìlànà ẹgbẹ́ tiwa ni èyí ló jẹ́ kí n tẹ̀lé ẹgbẹ́ NDC. Ẹ ṣeun, ẹ já wa lọ báyìí látòrí ààrẹ dé orí alága, ṣé ẹ ti ṣètò rẹ̀ nínú ẹgbẹ́ yín? Àwọn wo sì ni ta ni ààrẹ yín? Àwọn wo lẹ lè mẹ́nubà ní díẹ̀díẹ̀? Torí wípé àkókò ìpolongo tí ì dé, tí àkókò ìpolongo bá dé, a lè sọ gbogbo àwọn tẹ́ béèrè lọ́wọ́ mi. Ṣùgbọ́n ẹgbẹ́ wa láre tó ń ṣojú ẹgbẹ́ wa, tí ọlọ́lá jùlọ His Excellency Mr. Peter Obi àti deputy wọn, the vice president Kwakwanso, a dẹ̀ ní káàkiri ní gbogbo ipò, láti senator ni, tó fi dé House of Assembly ni, tó fi dé House of Rep ni, tó fi dépò gómìnà, tó fi délé aṣòfin kékeré. A ní gbogbo ènìyàn ní ipò tí ẹgbẹ́ máa ń ní èèyàn sí. Fún àpẹẹrẹ, ní ìlú Ògbómọ̀ṣọ́ nísìn, a ní aṣojú rere fún ẹgbẹ́ NDC, fún ìpínlẹ̀, fún ìjọba ìbílẹ̀ ní àríwá Ògbómọ̀ṣọ́ àti gúúsù Ògbómọ̀ṣọ́ àti ìjọba ìbílẹ̀ Oríire. Bẹ́ẹ̀ la ní ilé ìgbìmọ̀ aṣòfin náà ní Oríire. So a ní gbogbo ènìyàn ní àwọn ipò tó yẹ kí ẹgbẹ́ ní ipò sí. A sì ní àwọn adarí láti ìpínlẹ̀, láti national wa tó fi dé ìpínlẹ̀ wa, tó fi dé ìbílẹ̀ wa. Alálàgà, a ní gbogbo àwọn olóyè káàkiri ní gbogbo wọ́ọ̀dù, gbogbo wọn la ní gẹ́gẹ́ bí ẹgbẹ́. NDC ẹgbẹ́ gidi ni, ẹgbẹ́ tó dẹ̀ dúró ni, ẹgbẹ́ tó dẹ̀ létò ni, so bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun, ẹ já wa lọ báyìí. Òṣèlú ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n láyé òde òní a rí wípé àwọn èèyàn ti sọ di bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀. Ṣé òṣèlú jàgídíjàgan ṣé kò sínú ẹgbẹ́ NDC? Ẹgbẹ́ rere lẹgbẹ́ tiwa. Ẹgbẹ́ tiwa ò ń kọ́ mọ̀ tákìrì. Àwa ò ló ń jàgídíjàgan. Àwa ta fẹ́ tòlù, àwa ta fẹ́ tòlù ṣe, àwa ò ní dàlúrú. Ẹgbẹ́ tiwa ò ń ṣẹgbẹ́ tó ń dàlúrú. Ẹgbẹ́ tiwa ò ń ṣe ń jàgídíjàgan. Ẹgbẹ́ tó ní ìlànà fún àlàáfíà fún gbogbo ènìyàn, ó lẹgbẹ́ tiwa. Àwa ò ń bá gbogbo tiwa ó ṣe agídí, àwọn ọ̀dẹ́ ń bá yẹn jà, jẹ́jẹ́ lọmọ tiwa lọ, jẹ́jẹ́ lọmọ ẹgbẹ́ tiwa lọ. Àìtọ́yàn àwọn sì ń tọ́ wa, jẹ́jẹ́ là ń bá tiwa lọ. So ẹgbẹ́ tiwa ẹgbẹ́ alálàáfíà. Ẹ ṣeun, ẹ wá jẹ́ kí n béèrè báyìí. Dr. Kunle Adegbite, a rí wípé àwọn ni bánà àwọn kó kún gbòòrò yẹyẹyẹ. A sì rí i pé nígbà tí ẹ tún débi náà, fìlà wọn náà lẹ dé. Kí ló fa sábàbí tẹ́ fi dúó, tẹ́ fi wò pé òkè màá dúó tán fún Dr. Kunle Adegbite? Ẹ ṣe olóòtú. Dr. Kunle Adegbite, Dr. Adekunle Samson Adegbite Twindad, aláṣẹ àti olùdarí Twindad Orphanage Foundation and Home. Wọ́n jẹ́ ẹni tí ó ṣe fọkàn tán. Wọ́n jẹ́ olóòótọ́ èèyàn. Wọ́n tún wá jẹ́ olóore.
Dr. Kunle Adegbite jẹ́ olóore. Ìdí tí mo fi wá dúró tán ni pé láti kékeré la ti ń bọ̀. Àjọdàgbà ni. Àjọṣe kékeré ni. Àjọdàgbà ni. Mo dẹ̀ mọ̀ wípé olóòótọ́ èèyàn. Mo dẹ̀ rí wípé ọmọlúàbí ènìyàn. Mo dẹ̀ rí wípé tí wọ́n bá sọ á tó bá di lọ́la àwọn náà lẹ́bàá ń bẹ̀. Tó bá ní bí náà lẹ́bàá ń bẹ̀. Tó bá ní kíní ìfunfun ni funfun náà lẹ́bàá ń bẹ̀. Àwọn ń ṣe èèyàn tí ó sọ̀rọ̀ lénìí tí wọ́n láwọn ò sọmọ́ lọ́la. Ìdí nìyẹn tí a fi dúró pé nígbà tó lórí dé tó lóun fẹ́ ṣe nǹkan gbogbo àwa tá a mọ̀ láti ilẹ̀ a ní láti dúró láti gbárùkù tì wípé eléyìí ò ṣe oúnjẹ gúdújẹrá eléyìí ò ṣe alámọ̀ tẹnìkan ẹni tó fẹ́ràn àwọn èèyàn ó fẹ́ràn ìlú ó fẹ́ràn èèyàn ó fẹ́ràn gbogbo ènìyàn ó dẹ̀ ran gbogbo ènìyàn tó bá tọ́ lọ lọ́wọ́ àtọmọdé ni àtàgbàlagbà ni àtọkùnrin ni àtobìnrin ni àtopó ni gbogbo ènìyàn tó bá ṣalá láti pàdé Dr. Kunle Samson Adegbite wọ́n ti yẹn ṣoríire toró lóore ni ó sì fẹ́ràn ìlú yìí ó fẹ́ràn Ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbègbè Dr. Kunle ìdí tá a fi dúró tán ni ẹ tó wá ní mo dé fìlà wọn èmi ni the director general aládarí gbogbo ìpolongo wọn ibi tí ẹ fi rí gbogbo tẹ́ ẹ̀ rí nígboro èmi ẹ̀ ṣàrà àtàwọn ọmọ ilé jẹ́ sí Dr. Kunle Adegbite. Ẹ ṣeun ẹ jẹ́ kí n wá lọ báyìí ǹjẹ́ ẹ lè máa mẹ́nuba àwọn nǹkan díẹ̀ tí dókítà tiẹ̀ ti ṣe tí ẹ lè tọ́ka sí bóyá nílùú Ògbómọ̀ṣọ́ àbí agbègbè rẹ̀ tí ẹ fi ń pè wọ́n ní olóore. tó mo sọ lákọ̀ọ́kọ́ mo sọ síwájú pé àkókò ìpolongo ò tí ì tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè bẹ́ẹ̀ ṣe bí mí wọ́n lẹ́ni bá béèrè ọ̀nà kò ń ṣìnà nítorí pé Dr. Kunle ti ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe fónílé wọ́n ṣe fàlejò tí bá ní kí n máa kà á àkókò ò ní gbà wá láàyè ṣùgbọ́n mo lè sọ ní àrídájú èyí tí gbogbo ènìyàn dẹ̀ rí ó ní wípé Dr. Kunle Adegbite aláàánú ni wọ́n olóore ni wọ́n ọmọlúàbí èèyàn sì ni wọ́n ná nínú owó ara wọn nínú ogún ara wọn láti tún tọmọ ìlàkejì ṣe mo dẹ̀ gbàdúrà pé tiwọn náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìgbà tí Ọlọ́run bùkún wọn tí wọ́n wò wípé ilé là á ṣe o ká tó ṣètà wọ́n padà wálé wọ́n wò ó wípé àwọn náà rántí bí àwọn ṣe dàgbà pé orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ ọwọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ṣe dàgbà èyí tó bá wò wípé káwọn kọ́ ilé fún àwọn ọmọ aláìníyá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe eléyìí wọ́n kọ́lé ọmọ aláìníyá wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ tó níyá àti tí ò níyá ilé ọmọ aláìníyá la pè ó ṣùgbọ́n wọ́n ń tọ́jú ọmọ tó níyá àti tí ò níyá ẹni ẹ ṣe já wò ọ̀pọ̀lọpọ̀ ló wá sọ́dọ̀ wọn fún ìrànlọ́wọ́ tí wọ́n ní pé àwọn mọ̀ pé ilé ọmọ aláìníyá ni ṣùgbọ́n àwọn náà ò lágbára láti tọ́ àwọn ọmọ yìí tí wọ́n sì kó fún wọn tí Ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ láwọn ọmọ tó níyá tó ní bàbá tọ́lọ́run dẹ̀ ti pàṣẹ wọn láti tọ́jú so wọ́n ń ṣe léyìí láti lè jẹ́ kí nígbà kan bá a bá lọ sí títì nígbà abẹ́lẹ̀ ìbámọ́ ẹ ti bọ́ ọmọ lẹ́sẹ̀ títì ẹ ti bọ́ ọmọ létí odò ẹ ti bá tó gbogbo àwọn nǹkan yìí láti jẹ́ káwọn ìwà àbàjẹ́ yìí kó dínkù láwùjọ ìdílé yìí tí wọ́n fi ṣe èyí tí wọ́n ṣe wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo tọ́lọ́ fi fún wọn pẹ̀lú gbogbo ogún wọn òun ni wọ́n fi ń ṣe nígbà tí wọ́n tó kúrò àwọn èèyàn tún dé wípé bó wa ni kì í sọmọ tí ò ní ìyá nìkan apọ̀ tí a nílò ìrànlọ́wọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ran àwọn ènìyàn lọ́wọ́ wọ́n ran àwọn opó lọ́wọ́ gbogbo tí mò ń sọ yìí ló ṣe é wò òun la lè yẹ̀wò òun la lè béèrè òun la lè ṣèwádìí èyí tí wọ́n ṣe lẹ́yìn ìgbà yẹn wọ́n tó bẹ̀rẹ̀ àwọn àkàndá ẹ̀dá ní ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe ohun tó mú ayé dẹrùn fún wọn olóòtú tí bá ní ìmọ̀ kà á lọ mélòó la ó kà á mélòó la ó sọ nínú ìyẹn nípele nínú ohun gbogbo tí wọ́n ti ṣe Dr. Kunle
Kúnlé wọn ò ní àwọn fẹ́ ṣòṣèlú tó fi ń ṣe gbogbo ilé torí pé wọ́n ìfẹ́ ìlú ìjọ wọn lógún ìfẹ́ àwọn ènìyàn jọ wọn lógún wípé ńgbà tí Ọlọ́run bá bùkún káwọn náà ràn àwọn èèyàn náà káwọn bùkún àwọn èèyàn nínú ogun àwọn kan yìí ni Dr. Kunle Adegbite ń ṣe wọ́n tún fò fẹ̀rẹ̀ nígbà táwọn kan tún dé nípa àwọn kan ti gbádùn ilé ìwòsàn owó wọn dẹ̀ pọ̀ tí wọ́n ti gbádùn wọn ò rówó san Dr. Kunle tún wò ó pé ní kì í ṣe olóṣèlú ẹ jẹ́ ran àwọn èèyàn yìí lọ́wọ́ nínú tọ́lọ́ fún mi ẹ jẹ́ fi ràn wọ́n lọ́wọ́ dókítà dẹ̀ ń ṣe gbogbo eléyìí láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti tún ìlú ìṣe yàtọ̀ sí yẹn gbogbo àwọn tíṣẹ́ wọn káàtó tí wọ́n lọ bá wọn gbogbo ẹ̀ ni wọ́n ṣe ètò fún òun ni wọ́n ṣe ètò owó fún ilé ṣe ń sọ wípé àkókò ìpolongo ò tí ì tó tí àkókò ìpolongo bá tó gbogbo ẹ̀ náà láàgbé sí agbègbè tí àwọn èèyàn yóò rí ojú yóò rí gbogbo èèyàn yóò rí la fi ń sọ wípé gbogbo ẹni bá tọ̀ àwọn èèyàn wa wá ẹ já béèrè kí lẹ ṣe fún wa ta lẹ fún lóúnjẹ rí níbi ebi ń pa àwọn aráàlú kí lẹ ṣe sílùú kí lẹ ṣe fáwọn èèyàn nígbà àwọn èèyàn lọ sí èsì pé lẹ́kùn lélẹ̀ tì sí èsì pé kọ́tìn lẹ́ ń padé ẹ já béèrè Dr. Kunle ṣe tó pọ̀ tí bá ní mọ̀ kàmú tó sọ lẹ́ẹ̀kan sí ní tó ṣe pọ̀ ń lu yìí tí a lè máa sọ ẹ jẹ́ wá fi lè kún o nígbà tí ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ dé tí wọ́n ní àwọn ti lọ́dọ̀ àwọn olóṣèlú àwọn ò rí nǹkan kan ẹ ràn wá lọ́wọ́ iṣẹ́ ìlú tá à ń ṣe kó bá a lè gbòòrò sí i Dr. Kunle Adegbite dẹ̀ sọ fún wọn wípé ọ̀dà iṣẹ́ olóṣèlú ṣùgbọ́n túlù ṣe làwà wọ́n sì wò wípé mọ́tò tẹ béèrè ọ̀dà agbára Ọlọ́run ká wọ́n sì wò wọ́n sì gbé mọ́tò tuntun tuntun ọlọ́yẹ́ bọ́ọ̀sì ọlọ́yẹ́ bọ̀gìnì wọ́n sì gbé kalẹ̀ fún ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ nílé lóko lẹ́yìn odi wípé ẹgbẹ́ mọ́tò yìí kẹ́ ẹ mọ́ fi ṣiṣẹ́ ìlú kí iṣẹ́ yín bá lè rọrùn sí kí iṣẹ́ yín bá lè yá sí ara àwọn tí wọ́n ṣe nìyí àwọn nǹkan ìyókù mi tún wà ó èyí tí mo fún pamọ́ kí àwọn èèyàn wa kán lè máa béèrè wípé ó tún ṣe lé ó tún ṣe o ẹni tó sì ń ṣe kò tí ì sú o wọ́n sì tún ṣe sí i ọ̀pọ̀lọpọ̀ oore náà ti ṣe ṣáwọn tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ṣáwọn tán bá gbàṣẹ́ fún ṣáwọn tí wọ́n fún lówó ìrànlọ́wọ́ ṣe la fẹ́ kà ní ẹ wo olóòtú iṣẹ́ tí Dr. Kunle Adegbite ṣe àti ìrànlọ́wọ́ tó yẹ pé ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá ti wá bá pé Ògbómọ̀ṣọ́ àtàgbègbè oríire ni Ògbómọ̀ṣọ́ ni Ògolúwa ni gbogbo bí ní Sùúrùlérè ni tó bá ti pàdé Dr. Kunle wọ́n ti pàdé orí wọ́n ti ṣe rere wọ́n ti ríre wọ́n ríre lẹ́yìn nígbà tí pàdé Dr. Kunle ó ti ríre wọ́n ní ire báyìí lójú owó máa rí gbogbo ẹni bá ti pàdé Dr. Kunle ire ni wọ́n rí o ire ẹ̀rín bọ́n bá sunkún wá ẹ̀rín ni wọ́n jáde ẹ ṣeun ẹ já wa lọ báyìí ní bíi Sunday mélòó kan sẹ́yìn mo rí náà tí arákùnrin kan tí wọ́n ń dúpẹ́ bóyá wọ́n pe dókítà ó dà pé yín lẹ lọ sójú wọn bẹ́ẹ̀ ni olóòtú ní ilé ìjọsìn kan kí lẹ lè sọ ń pa ìṣẹ̀lẹ̀ náà and then ṣe àwọn míì ń béèrè pé sí èsì scam pé 2 million lákòókò yìí ṣé dókítà sì lè gbé owó nǹkalẹ̀ àbí wọ́n fi scam wa ni kí lẹ lè bá a sọ ń parẹ́ sá. ẹ ṣeun olóòtú ṣe rí mo sọ lẹ́ẹ̀kan sí pé Dr. Kunle olóore ni ọmọlúwàbí èèyàn ni ọmọ tá a bí nílé rẹ̀ ọmọ tó lókun dì ní ẹni tí ẹ sọ yìí Dr. Kunle Adegbite ò mọ̀ rí ṣùgbọ́n ó tọ̀ wá nílé iṣẹ́ ìpolongo wọn ó lóun fẹ́ ṣí àwo tuntun ó sì lóun invite Dr. Kunle Adegbite as a chief launcher ọ̀gá dẹ̀ sọ ní pé ká lọ yẹ̀ sí wípé òpin ní Ṣọlá àwa ò mọ ilé tó ti jáde a ò mọ inú ẹgbẹ́ tó ti wá a ò mọ inú ìjọ tó ń ṣe a ò mọ torí pé àwọn pé wọ́n ló lórin ẹ̀mí ni nígbà tí wọ́n dẹ̀ pè wá dókítà dẹ̀ wí pé ká lọ síbẹ̀ ní orúkọ àwọn ká fún un ní 2 million naira èyí tí a ṣe tí ẹni tí dókítà bá ti sọ̀rọ̀ Ọlọ́run nìkan lọ́ba tó ń sọ̀rọ̀ tí kì í yẹ̀ ṣùgbọ́n tí Dr. Kunle Adegbite bá ti sọ̀rọ̀ nítorí bá ti sọ yẹn yóò ṣeṣe. wọ́n jẹ́ ẹni tí máa tẹ̀lé ọ̀rọ̀ wọn. wọ́n ládéhùn gan-an
wọ́n ládéhùn gan-an tí wọ́n bá ní nǹkan báyìí láṣẹ lọ́la lágbára Ọlọ́run tọ́la ò bá ti yẹ nítorí sọ náà láṣẹ a dẹ̀ lọ aṣojú wọn a dẹ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká ṣe wípé ọ̀gbẹ́ni fcba Dr. Kunle ní orúkọ wọn wọ́n ní ká fún yín ní 2 million wọ́n ní ká gba àkáǹtì wọn wípé a ṣòwò sí ṣùgbọ́n mo lè fi dá yín lójú olóòtú ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn kì í ṣọ̀sẹ̀ tó parí yìí o tó lọ lọ́hùn a ti fún Mr. Eziba ní 2 million wow kì í ṣe ọ́dí o a fún wọn ní 2 million èyí tí ó sì ní àkọsílẹ̀ tí rìsíptì ẹ̀ wà olóòtú òní kì í ṣe fake eléyìí ṣe fake o ó kọjá bẹ́ẹ̀ ó la fún Mr. Eziba àtàwọn àti ìdílé wọn láti ran iṣẹ́ ìrere lọ́wọ́ kì í ṣàwọn nìkan ni a ṣe ń ṣe káàkiri òun nìyẹn ó kàn jẹ́ èyí tí ó pariwo ni Dr. Kunle ṣèyàn tó ń pariwo ọ̀pọ̀ mélòó ni àwọn tí wọ́n ti fún lówó bẹ́ẹ̀ lọ so owó tá a fún ẹni tá a fún tó bá ń gbọ́ mi tó sì ń wò mí gbogbo ìdílé wọn náà mọ̀ jẹ́rìí sí pé kì í ṣe fake Dr. Kunle Adegbite bó ṣe sọ náà lọ ṣe bó ṣe sọ bẹ́ẹ̀ náà ẹ̀yin náà dẹ̀ rí àrídájú bẹ́ẹ̀ ni mo rí 2 million ni ẹ ṣeun ẹ já dá tó mi díẹ̀. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá mi mọ́. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Ọlọ́run gíga. bàbá ṣe láṣepé. bàbá ṣe láṣepé. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. bàbá ṣe láṣepé. bàbá ṣe láṣepé. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Ọlọ́run gíga. bàbá ṣe láṣepé. bàbá ṣe láṣepé. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. bàbá ṣe láṣepé. ó ti ń ṣiṣẹ́ rẹ bọ̀ láyé tèmi náà Ọlọ́run ṣe láṣẹ pé bí a ti ń tẹ̀síwájú bí ijọ́ mélòó kan a gbọ́ pé àwọn jàǹdùkú kan wọ́n bẹ̀rẹ̀ sí ní fa àwọn pósítà dókítà yà nígboro ṣé lóòótọ́ ni àbí òṣèlú náà lẹ tó ń fi yàn náà sí tó rọrọ yẹn olóṣèlú. ṣe olóòtú ṣe rí àwa àwọn fi gbogbo nǹkan ṣòṣèlú àtúnlùṣe làwa mo sọ síwájú màá tún sọ nígbà táwa náà rí ìṣẹ̀lẹ̀ náà ó yà wá lẹ́nu gan ó jẹ́ ohun kàyéfì pé ẹ̀fọ́ ilé ẹ̀fọ́ láwo pé ó jẹ́ ohun tó yà wá lẹ́nu nígbà tí a rí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn a rí pé wọ́n ti ọ̀bẹ bọ̀ wọ́n ń jabọ́ wọ́n ń rè kúrò níbi tó wà láwa wò ó gbà torí pé ẹgbẹ́ alálàáfíà lẹ́gbẹ̀ẹ́ tiwa àwa sì wò wípé kóńkálukú gbégbá tiẹ̀ kò dira wọn lọ́wọ́ ṣe lójú ọ̀run tẹ̀ ń wò yìí ó tẹ̀yẹ fò ó ti tóbi gan ẹgbẹ́ bẹ́ẹ̀ bá nawọ́ ibi tọ́wọ́ rẹ̀ bá dé náà ṣùgbọ́n ó jẹ́ ohun tó jọ wá lójú torí a lérò pé ó lè ṣẹlẹ̀ torí ó jọ wá lójú gan nígbà tí ìṣẹ̀lẹ̀ ẹ̀ rí wípé àwa gan kọ́ ni a gbé àwọn aráàlú tó ń rí àwọn náà gbé wípé kò yẹ kó ṣẹlẹ̀ àbí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí náà nígbà tá a dẹ̀ rí a sọ fáwọn èèyàn wa ẹ jẹ́ kó kálukú wa ṣe jẹ́jẹ́ gbogbo èyí tí wọ́n bàjẹ́ a lọ sí díẹ̀ èyí tó túnṣe àtúnṣe èyí tí kò ṣe túnṣe ó wà ń bẹ àwọn èèyàn rí èyí tí wọ́n ti nǹkan bọ̀ lára tí wọ́n yá ó wà ń bẹ àwọn ìtàn yọ àwọn míì gan àrí wọ́n ti kánlẹ̀ ṣùgbọ́n ẹ ṣe mọ̀
fún ìlànà ẹgbẹ́ tiwa ẹgbẹ́ alálàáfíà ní tiwa àwọn àwọn ṣe oúnjẹ gidijagan ọmọlúàbí sì ni ọ̀gá tiwa sotori náà ó ní ká ṣe wé agbẹjẹmọ́wọ́ wípé ká máa wò pé ká fi gbogbo ẹ̀ sílẹ̀ ká fi gbogbo ẹ̀ lẹ̀ sọ́wọ́ Ọlọ́run sotori náà làwọn tó bá wa gbé ṣe gbé àwa gangan àkọ́kọ́ rè tá sọ̀rọ̀ lórí ẹ̀ àkọ́kọ́ rè tá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n táwa mọ̀ ní wípé ká tẹra mọ́ṣẹ́ tiwa bí wọ́n ya pósítà kò ní kí orúkọ Dr. Kunle Adegbite kó dínkù bí wọ́n gbé kúrò níbi tá a gbé sí kò ní kí àwọn èèyàn mọ̀ wípé ibi irú èèyàn tí Dr. Kunle Adegbite jẹ́ ni kí wọ́n já kúrò níbi tá a gbé sí kò ní kí iṣẹ́ rere tó ń ṣe kán mọ́ ṣe mọ́ àbí kán láwọn ò ṣe mọ́ so torí náà làwa ṣe wò wípé ìpàkọ́ wọ́n ní ògbọ́sùtì ẹ̀yin báṣẹ tí yín lọ ní ẹ̀wọ̀n tẹ́nìkankan ṣe bóyá gbogbo ìgbésẹ̀ ń já wọn láyà ni pé ṣé ọkùnrin yìí ò ní padà gbapò mọ́ wa lọ àbí gbégbá orókè mọ́ wa lọ́wọ́ bóyá ti ń já wọn láyà nù. ẹ jẹ́ kó kálukú wa sọ nǹkan sí wọ́n ní ààlà báyìí ni ó fokò ọ̀lẹ́ hàn. ẹ jẹ́ ká sọ ètò kálukú bá ṣe ètò àṣe ìpátá bá gbó nínú ìlú òní yóò fi ibi táwọn èèyàn wa ò lọ kì í ṣe nípa jàǹdùkú àbí ká da ẹgbẹ́ kan láàmú àbí ká máa lé àwọn èèyàn kan lọ àbí ká ṣe kì í ṣe àwọn èèyàn ni ó sọ bí tí a ṣe sí wọ́n ní akèrègbè báyìí. ní ojú ibi tá a tó kun bọ̀. bó ṣe rí ní olóòtú tó gbogbo ìyẹn kò dá wa lọ́wọ́ dúró ẹ rí i pé ojoojúmọ́ ń ṣe là ń ṣiṣẹ́ tiwa iwájú báyìí làwa sì ń lọ. ẹ ṣeun jẹ́ kí wọ́n á lọ báyìí táwọn èèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín ọ̀nà wo wọn ò gbégbà ṣé owó wọn ò fi darapọ̀ ní pé ẹgbẹ́ dókítà pẹ̀lú akitiyan yìí o èmi náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ọ̀nà wo làwọn èèyàn ò gbégbà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. ẹ ṣeun olóòtú ṣe rí ẹgbẹ́ NDC lẹ́yìn bá fẹ́ darapọ̀ mọ́ wa a ní pọ́tà èyí tí ẹgbẹ́ gbé kalẹ̀ ní ìlànà yìí ní ìlànà àkọ́kọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ nínú pọ́tà yìí ó ní ìlànà orúkọ ni àdúgbò ni káàdì ìdìbò rẹ ó tún béèrè bóyá NIN ni ó tún béèrè àwọn kan yìí ni ó fi sí inú àwọn ohun tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nínú àwọn fọ́nrán yẹn tó bá rẹ̀ ti béèrè tó bá ti rẹ́jísítà yóò fi àwòrán rẹ̀ sí ó darapọ̀ nìyẹn kẹ́ tí kò bá wá ṣe yẹn ó lè wá sílé ẹgbẹ́ torí a ní alága a ní gbogbo àwọn olóyè ibi tí wọ́ọ̀dù tó bá wà ó lè darapọ̀ mọ́ wọn nínú ìpàdé wọn wọ́n á dẹ̀ bá ṣe ọ̀nà láti di pé ó di ọmọ ẹgbẹ́ èyí tó lè jẹ́ pé ó lè nira fún wọn láti lọ sí orí ẹ̀rọ ayárabíàṣá láti lọ ṣe bóyá àwọn àgbàlagbà tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà olóyè ẹgbẹ́ wọn bá wọn ṣe láti rí wípé wọ́n di ọmọ ẹgbẹ́ so ọ̀fẹ́ ni ẹgbẹ́ ti wà o kìí ṣe olówó Nigerian Democratic Congress NDC ẹgbẹ́ oníkà méjì owó kọ́ la fi ń wọ ẹgbẹ́ wa. káwọn èèyàn mọ̀tò máa fi yín ọmọ gbáwọn èèyàn lójú. owó kọ́ ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni ẹni bá lóun wọn ní kó wọn mọ́wó wá kì í ṣẹgbẹ́ tiwa. ẹ ṣeun engineer ẹ gba ẹja lọ sí ẹ̀ka akéde polówó ọjà láàrin ìṣẹ́jú kan ká dá àwọn àlejò wa. Ìmọ́lẹ̀ TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn ìmọ́lẹ̀ ojú tẹ́ fún wa ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní. iléeṣẹ́ ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram and TikTok. This is Imole TV, a brilliant way to light your world. Ìmọ́lẹ̀ property agent ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí. Ilé ń tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó wà fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lógun mẹ́rin àgbáyé. 2-bedroom flat mẹ́fà ló wà nínú rẹ̀ tí omi ràn bẹ́ẹ̀ ń bọ́ òwò wà ń bẹ́ẹ̀ tó omi ràn nù gbogbo ẹ̀. Prepaid sì wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ń kálukú ló ń lo prepaid tiẹ̀. Ilé yìí wà fún títà ní owó tí ò gún pa rárá. Inú pálọ̀ rẹ̀ bó ṣe rí rèé. Nígbà tí ẹ bá wọnú pálọ̀ ẹ bọ̀ sí kitchen. Láti kitchen náà lẹ́ ń wò yìí ẹ láǹfààní láti bọ́ sí inú yàrá àkọ́kọ́ ó ní ẹ láǹfààní láti wò yìí
tẹ́ bá kò nu yàrá àkọ́kọ́ ẹ bọ̀ sí ilé ìtura ìyẹn toilet láti bẹ̀ ẹ tún bọ̀ sí yàrá kejì. Àbá ní ilé yìí wà. Tí ẹ bá ti kúrò ní oríta àbá ni ẹ ń wò yìí. Tẹ́ bá ti kúrò ní oríta àbá tẹ́ yà wọlé tẹ́ ń lọ sí ààfin. Tí ẹ bá ti dé ààfin Olúbẹ̀rẹ̀ ẹ kàn rọra yà sí apá òsì yín. Tẹ́ bá ti rà sí apá òsì yín tẹ́ rọra tọ̀ díẹ̀. Ilé náà ni ẹ kàn. Ẹnikẹ́ni tó bá nílò ilé yìí láti rà owó tí òkun pa òun náà ni ilé yìí wà fún títà. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni ilé yìí wà. So tí ẹ bá nílò rẹ̀ ẹ kàn sí nọ́mbà tí ó ń lọ lórí móhùnmáwòrán yìí ní Àbá ní agbègbè ààfin Olúbẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ilé yìí wà. Ẹ ṣé. Orúkọ mi ni Yínká Ayéfẹ́lẹ́. Ẹ má gbé kúrò ńbẹ̀ o. Ẹ máa wo Ìmọ́lẹ̀ TV. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá mi mọ́. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Ọlọ́run gíga. Bàbá ṣe láṣepé. Bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá ṣe láṣepé. Bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Ọlọ́run gíga. Bàbá ṣe láṣepé. Bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá ṣe láṣepé. Ẹ káàbọ̀ láti ẹ̀ka kéde àti ìpolówó ọjà wa bí a ṣe múra láti máa palẹ̀mọ́ díẹ̀díẹ̀. Àlejò mi kí ni ẹ fẹ́ gba àwọn aráalé mọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀yin olóṣèlú mọ́ ẹ jẹ́ n ló bá wọn. Wọ́n gbàgbọ́ wípé ẹnu yín máa ń dùn kẹ́ ẹ tó débì kan ẹnu yín máa ń dùn ṣùgbọ́n gbẹ́ bá débẹ̀ tán lẹ́kọ̀yìn sáwọn aráàlú. Kí ni ìmọ̀ràn yìí lórí àwọn aráàlú kí lẹ fẹ́ bá àwọn aráàlú sọ? Ìmọ̀ràn mi fún gbogbo àwọn aráalé ni wípé ìbò tí ó ń bọ̀ yìí ẹ jẹ́ ká béèrè ìbò tó ń bọ̀ lọ́nà kì í ṣèbò ẹgbẹ́ èèyàn ni ẹ jẹ́ ká lọ wò ọmọlúàbí ni ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tá a mọ̀ wípé ohun tá a fẹ́ ìròǹgbà wa yóò ṣe ṣe rí torí pé irọ́ àwọn olóṣèlú ti pọ̀ kò jẹ́ káwọn èèyàn kí wọ́n fẹ́ gba olóṣèlú gbọ́ wọ́n ti ra arọ́ tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká rò tọ́ kékeré lè ta mọ́ ẹ jẹ́ ká béèrè ẹ jẹ́ ká béèrè wọ́n gbowó wá lóòótọ́ dìbò ṣe bẹ̀ ẹni tá a mọ̀ pé kò ṣe nǹkan kan fún wa lọ́dún mẹ́rin ẹni tá a mọ̀ pé eléyìí bó bá débẹ̀ kò lè ṣe nǹkan kan fún wa yóò bá gbowó wá ẹ gbowó rẹ ṣùgbọ́n ẹ tẹ̀lé ọmọlúwàbí ẹ tẹ̀lé èèyàn rẹ. ẹ má sọ pé ẹ fowó. owó wa náà ni ara owó wa tí wọ́n fún wa náà wọ́n bá kówó wá gbà kádìbò ìbò kádìbò àṣebẹ̀ kọ́ ẹ já tẹ̀lé káwo bí ìlú ṣe ń rí
ṣé bí ìlú ṣe ń lọ ṣó tẹ́ wa lọ́rùn ṣé báyìí tiwa náà ṣe wà ṣé ó tẹ́ wa lọ́rùn ọmọ parí iléèwé kò ríṣẹ́ gbogbo ọmọ lásọ di POS gbogbo ọmọ lásọ di tuálé ń gbòòrò gbogbo ọmọ lásọ di ọlọ́kadà ẹ bá wo wàhálà táwọn márúwá kan tó ṣe delivery lójúmọ́ wọ́n kàwé o wọ́n ní akàwé o wọ́n ní akọ́ṣẹ́ o ibo níṣẹ́ wà ẹ já béèrè ṣé bá ṣe máa bá lọ rèé ṣé bá ṣe máa bá lọ ìmọ̀ràn tẹ́mi ó gbà wá ni wípé ẹ má jà wẹpẹ́ o ẹ já tẹ̀lé èèyàn ẹ já tẹ̀lé ọmọlúàbí ẹ já tẹ̀lé èèyàn rere ní ìbò tó ń bọ̀ yìí ọlọ́run dẹ̀ pín wa lérè. àmín. ní ṣókí àwọn ọmọ ẹgbẹ́ yín gangan kí lẹ fẹ́ bá wọn sọ ọ̀pọ̀ wọn nú ẹgbẹ́ o bí wọ́n ṣe ń ṣe ti A náà wọ́n mọ̀ padà sí ti B kí lẹ fẹ́ bá wọn yàn yín sọ. iṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ òwe mímọ́ ló sọ wípé ó ní ẹ jẹ́ kí èpò àti àlìkámà kán mọ̀ dàgbà pọ̀ títí dọjọ́ òkórè. nígbà bá dọjọ́ òkórè àdé epo ayọ̀ wọn ìtẹ́mi ó sọ fọmọ ẹgbẹ́ tó dúró ni wípé kán dúró nísinsìnyí ká má jẹ́ kán dẹ́rù bà wọ́n ká má jẹ́ kẹ́ni kankan dún mọ̀wúrú mọ́ wọn. Ògbómọ̀ṣọ́ ìlú gbogbo wa ni ìlú abínibí wa ni ìlú àwọn bàbá wa ni kò dẹ̀ sẹ́ni kankan tó lè sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ tòun ju tẹnìkan lọ nítorí náà ká má jẹ́ kẹ́rù bà wọ́n ká dúró torí ìta àwà yìí èrè làwa ó jẹ lágbára Ọlọ́run. àmín. àwọn tí ó bá yín wá lé ní wọ́n pọ̀ ṣùgbọ́n mo fẹ́ béèrè pé ṣé tá a bá tún pè yín gbà mí ṣe tún jẹ́ wa. olóòtú lágbára Ọlọ́run. nǹkan kan bẹ tá a fẹ́ ṣe lórí ètò tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé òṣèlú ò tí ì gbéra dáadáa a sùn síwájú ńgbà tẹ́ bá padà wá a fẹ́ ṣe give away gbogbo ẹ̀yin tá a ti bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún wa kí wọ́n tún fi padà wá a ṣètò lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí mẹ́sẹ̀gì yín bá kọ́kọ́ wọlé nǹkan méjì péré mo fẹ́ béèrè ta ni Kunle Adegbite kí lẹ mọ̀ ń pa rẹ̀ oore wo wọ́n ti ṣe tó sojú yín rí àti pé ọmọ iléèwò ni Kunle Adegbite tẹ́ ẹ bá lè dáhùn béèrè sínú mẹ́sẹ̀gì ẹ jẹ́ káàdì láti ọ̀dọ̀ Twindad Foundation lórúkọ Jésù yóò dára fún gbogbo wa bá a ṣe múra láti máa lọ àwọn wo ló bá yín wá tẹjọ kọ́wọ́ orin wá sí ilé agbára. ẹ ṣe olótú àpọ̀ gan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ọ̀gá àgbà fún ìyàwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́ fún ìpolongo ìbò wa Mr. Seun Àyàngbèrò ìtàwọn èèyàn ń pè lọ́nàrẹ́bù tó ń pè ọ̀nàrẹ́bù nù owó ti dé gbà báyìí. nexovate ẹ jẹ́ kí n ṣàfihàn àwọn èèyàn mi Mr. Kọ́láwọlé Akíọ́lá èyí tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùdarí gbogbo ìpolongo. ẹ kú dìde. àti Mr. Adéyẹmí tí wọ́n jẹ́ akọ̀wé abẹ́nú fún wa àti Mr. Oladejọ Isaac tí wọ́n jẹ́ akọ̀wé fún gbogbo ọ̀dọ́ fún ìpolongo Dr. Samson Kunle Adegbite àti Mr. Adeleye Peter Folúṣọ́ èyí tí wọ́n jẹ́ alátúntò fún gbogbo ìpolongo wa àti bàbá mi bàbá náà jẹ́ fún mi bàbá mi MB Oyeleye èyí tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi bàbá ni mo pè wọ́n àgbàlagbà ni wọ́n ó dẹ̀ jẹ́ nìkan tí mo fẹ́ràn bàbá mi ẹ pẹ́ o Mr. Ọpẹ́yẹmí Ògúnníyì tí wọ́n jẹ́ fún gbogbo ẹgbẹ́ pè wá àwọn náà wà lọ́jà darí lórí ìpè àpẹẹfẹ́ bá wa sọ̀rọ̀ ẹ fẹ́ ṣe ohun kankan pẹ̀lú wa àwọn ni wọ́n jáde àwọn ni a kàn sí. bẹ́ẹ̀ ni àti ọ̀gbẹ́ni Ọládípò Abímbọ́lá pọ̀ tí wọ́n jẹ́ adarí fún ìpolongo láti kó àwọn ènìyàn jọ fún Dr. Kunle Adegbite tó àwọn èèyàn tó wà níta èyí tí mi lè dárúkọ gbogbo àwọn àgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ èyí tí wọ́n wá akínyìn o ẹ ṣé o tẹ́ ẹ fi dá wa o. ẹ ṣeun kí a tó máa lọ nínú gbogbo ẹgbẹ́. ó pẹ́ nìkan o.
ok nìkan tẹ̀ sí ìdàkọ. àwọn ní protocol wa àwọn alátúntò ètò alátúntò ètò gbogbo. bẹ́ẹ̀ ni gbogbo ẹ má bínú Mr. Olúgbòdì Adéolúdé àwọn ní alátúntò gbogbo ètò. ẹ jẹ́ béèrè báyìí nínú gbogbo ẹgbẹ́ wo ni ń ja yín láyà tí ń bà yín lẹ́rù tẹ́ ẹ wò pé àwọn eléyìí ṣé wọn ò ní dá wa mọ́lẹ̀ báyìí. kò sẹ́gbẹ́ tó dẹ́rù bà wá o. ẹrù bẹ́ẹ̀. kò sí kankan. nílùú yìí. gbọ́n tí ọ̀rọ̀ òwe mímọ́ sọ yìí ó ní sọ fún agbo kékeré pé kó má bẹ̀rù ó nítorí yóò padà di ńlá. ẹ mèsì ọ̀rọ̀. ṣé ẹ rí ẹgbẹ́ tiwa o àwọn ò bẹ́ẹ̀ nìkan kan jù. ẹ bẹ́ẹ̀ nìkan kan ṣe competition. ojú ọ̀run tóbi kò sí ètò yóò dẹ́rù bà wá o. a ní ká gbé gbogbo wọn lẹ̀ káwé tó kájú òṣùwọ̀n káwo èyí tó ti ṣe dáadáa sínú ìlú yìí káwo èyí tó ṣe dáadáa fáwọn èèyàn ta ló ń bà wá lẹ́rù kìí ṣe bẹ́yìn bá ṣe tóbi sí ní fi máa ń ṣe nǹkan rárá o kìí ṣe bó ṣe rí nù o eyín lè tóbi kó mọ̀ mú o eyín kékeré méjì ò bá tóbi kékeré rẹ̀ mà lóró àwọn ò ní kankan tá a bẹ̀rù lẹ́yìn ọlọ́ọ̀bà ẹgbẹ́ ọlọ́ọ̀bà nìkan lẹgbẹ́ tá a bẹ̀rù ṣe ráwọn yòókù ìrọ̀ gbogbo wa o bọ́n ṣe dúró là náà dúró bọ́n ṣe ládarí la ládarí bọ́n ṣe níyàn la níyàn so kò sẹ́ni kankan lẹ́yìn ọlọ́ọ̀bà ẹgbẹ́ ọlọ́ọ̀bà nìkan lẹgbẹ́ tá a bẹ̀rù ẹ̀ ó sì là kọ́kọ́ ẹgbẹ́ so inú ẹgbẹ́ ẹ̀ sì là wà dúró sí so kò sẹ́gbẹ́ kankan tẹ́rù rẹ̀ bá wà àfẹ́gbẹ́ ọlọ́ọ̀bà. ẹ ṣeun kí ẹ tó máa lọ ṣé oore ọ̀fẹ́ wà láti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta bóyá àwọn èèyàn fẹ́ pè yín wọ́n fẹ́ wádìí nǹkan kan àbí. kò burú ní gbogbo tán bá wò pé ó rújú àbí wọ́n fẹ́ béèrè nọ́mbà mi náà o nọ́mbà mi pọ̀ nígboro táwọn èèyàn ní lọ́wọ́ ṣùgbọ́n torí oore ọ̀fẹ́ bí tá a wà màá fi nọ́mbà mi lẹ̀ 091 64 59 18 44 ẹ pè lẹ́ẹ̀kan sí 091 64 59 18 44 ẹ ti ní tá a bá tún pè yín gbà mí ẹlẹ́jẹ̀ wa bí gbogbo ẹ bá dọbẹ̀ tán ẹ má gbàgbé iléeṣẹ́ ìmọ́lẹ̀ náà o torí àwọn kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nígbà gbé wọn débẹ̀ tán wọn rántí wa mọ́ kẹ́yìn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ mo tiẹ̀ jẹ́rìí mo jẹ́rìí yín lágbára ọlọ́run ní padà lẹ́yìn yín gbogbo àwọn èrò rere tẹ́ ẹ ní ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín ká tó máa lọ. orúkọ mi ni akọ́ṣẹ́mọṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀ John Oladejọ Ládépò tí mo ń ṣojú fún ọ̀gá mi ọmọlúàbí ènìyàn Dr. Adékúnlé Samson Adegbite Twindad èyí tí wọ́n fẹ́ ṣojú wa ní ilé ìgbìmọ̀ asòfin kékeré ní ìlú Àbújá ní ìjọba ìbílẹ̀ àríwá àti gúúsù àti ìjọba ìbílẹ̀ oríire dúdú lọ́sọ̀ọ́sọ̀. àmín. Jerusalem kò ṣe yẹrẹ sí. òun náà lẹ ti láǹfààní láti máa gbọ́ òun títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò Lagbo amúlùdùn. àbọ̀rọ̀ ní. lóko lóòtú ètò yìí orúkọ ẹnjìníà wa Captain Taiwo Náìndé ni kámẹ́rámán wa fún tòní. a kí gbogbo ẹ̀yin tí ẹ bá ẹni tá a gbé wá láti sojú Dr. Kunle a kí yín gan o lágbára Ọlọ́run gbogbo aláàmọ̀ tẹ̀síwájú àwa náà dórí àpésìn láṣẹ Èdùmàrè ọ̀nẹ́rẹ́bù mo kí ọ o ìyẹn ti mẹ́nu. àbọ̀rọ̀ ní. títí ọjọ́ mẹ́jọ o Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi gbogbo èèyàn mọ̀ sí bàbá ìmọ́lẹ̀ eré àti àánú Olódùmarè kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀. Ìmọ́lẹ̀ TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn ìmọ́lẹ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní. iléeṣẹ́ ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram, and TikTok. This is Imole TV, a brilliant way to light your world.